Ẹbí Tani Part 2. Ẹ káàbọ̀ sí Ọmọ Yorùbá TV níbi tí a ti máa ṣe àgbéléwò sinimá tí a ń pè àkọlé rẹ̀ ní Ẹbí Tani. Ní tèmi, fún ẹni tí kò bá ti wo sinimá yìí, ẹ máa rí wò ní ìkànnì Ayọ̀ọ́lá TV. Sinimá yìí jẹ́ sinimá tí ó dùn tí àwọn àgbààgbà òṣèré sì kópa ní inú rẹ̀ gidi. Sinimá yìí tún fi òwe Yorùbá kan múlẹ̀ tí wọ́n máa ń sọ pé apanìkan kò ní fẹ́ jẹ́ kí wọ́n múdà kọjá ní orí òun. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ Mọ́tọ́lá rí nínú sinimá yìí. Bí a sì mọ̀ pé sinimá yìí parí sí ibi tí Mọ́tọ́lá àti Ayọ̀mídé ti lérí síra wọn nítorí ẹ̀gbọ́n rẹ̀ tí ó fẹ́ fi dájọ́. Tí Ayọ̀mídé sì pé Kọ́ládé tí ń ṣe ẹ̀gbọ́n Mọ́tọ́lá yìí ní alẹ́ ọjọ́ kan tí ó ní kí ó wá bá òun nílé pé òun mísì rẹ̀. Àmọ́ Kọ́ládé sọ fún pé ọjọ́ ti lọ, pé tí ó bá di àárọ̀ ọjọ́ kejì pé òun ó wá bá ní ilé. Ojú ọ̀nà rẹ̀ ni àwọn kidnapper ti kidnap ẹ̀. Àmọ́ nígbà tí Ayọ̀mídé ò rí Kọ́ládé, ó wá wá sí ilé tí àbúrò sì jẹ́ kó yé pé ọ̀dọ̀ rẹ̀ ni ó dágbére. Ibi tí wọ́n ti ń sọ eléyìí lọ́wọ́ ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìyá wọn ti ń ríngì tí ó sì gbé. Báyìí ni àwọn kidnapper sọ fún pé àwọn ni àwọn ń pè. Ibí ni apá kìíní sinimá ìparí sí. Ohun tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé báwo ni wọ́n ṣe kidnap Kọ́lá? Ṣé orí padà yọ Kọ́lá nínú àjàgà tí ó kú sí yìí? Àbí ṣé a lè sọ pé Ọlọ́run fi àwọn kidnapper yìí yọ Kọ́lá ní inú ikú tí ó fẹ́ lọ kú ní ọ̀dọ̀ Ayọ̀mídé ni? Gbogbo eléyìí ni ẹ máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà ẹ máa retí apá kejì sinimá yìí ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀. Ó dìgbà kan náà.